àṣírí géèmù tí bá ń wá ní ọjọ́ kan ni o, tí ń wá lẹ́ẹ̀kan ni o, kìí ṣe léyìí tí ó wà láàárọ̀ tí ó wà lọ́sàn tí ó wà lálẹ́ rárá o. Géèmù tán ń play lẹ́ẹ̀kan tó jẹ́ pé ẹ̀ẹ̀kan péré náà máa ń play ẹ̀ lójúmọ́, tàbí ẹ̀ẹ̀kan péré náà ń play ẹ̀ láàrin ọ̀sẹ̀, tàbí ẹ̀ẹ̀kan tó sá ti jẹ́ pé kìí ṣe léyìí tí wọ́n máa play lẹ́ẹ̀mẹ́rin ẹ̀ márùn ní ojúmọ́ ní géèmù kan ṣoṣo tó ló jẹ́ pé orúkọ kan ṣoṣo lóní tí wọ́n wà máa play ẹ̀ ní wákàtí méjì, wọ́n play ẹ̀ rárá o. Torí pé àdánwò sí yẹn kò rí bẹ́ẹ̀ o. Àdánwò sí yẹn kò rí bẹ́ẹ̀ o, mo sọ o. Ẹ jẹ́ á wá ewé àlọ́yè. Ewé àlọ́yè yìí á wà tútù 100, á wà gbígbẹ tó ti wọ̀ọ́lẹ̀ 100, tútù 100, gbígbẹ tó ti wọ̀ọ́lẹ̀ 100. Á wà ojúlówó ewé àlùpàídà tá a ti yẹ̀wò tó padà. Ewé àlùpàídà yìí á mú ẹ̀jẹ̀ ológbò, inú ẹ̀jẹ̀ ológbò láàrẹ̀ ewé yìí sí lálẹ́ mọ́jú. Tá a bá ti rẹ́ sí tó bá ti di ijọ́ kejì, á kó ewé àlọ́yè tútù 100 yẹn á kó tẹ́lẹ̀. Ẹ jẹ́ á kíyèsí dáadáa, mistake àṣìṣe ò gbọdọ̀ sí. Á kó sí, tá a bá ti kó sínú igbá ọlọ́mọ rí, á mú ewé yìí á fi lé lórí, á wà kó tútù, á kó lé lórí. Mo rò pé ó ti yé wa. Á wà mú orí àkùkọ dìyẹ, immediately tá a bá ti dú àkùkọ dìyẹ bá ta gé já báyìí la máa fi lé lórí, àdè. Tá a bá ti dé, ẹ̀jẹ̀ á dì, ká fi kíní láà fi dì o. Tá a bá ti dì, ẹ̀jẹ̀ á gbé sínú inú ìsásùn, ẹ jẹ́ ká jó. Tá a bá jó tán, ẹ̀jẹ̀ á rọ́ sínú àdódẹ onídìí 3 láàrọ̀ sí. Tá a bá ti rọ́ sínú àdódẹ yìí á lọ gbé sí igun ilé, ńlá gbé sí. Tá a bá ti gbé síbẹ̀, á filẹ̀ síbẹ̀, ó di ẹ̀yìn ọjọ́ kẹta tá a ti parí ẹ̀, tá a ti gbé ilẹ̀ síbẹ̀ kó tó di lílò. Tá a bá fẹ́ lò, tá a bá ti rọra bù, á bù sẹ́nu ọ̀nà. Tá a bá ti bù sẹ́nu ọ̀nà, á yà sílẹ̀ 3. Ọkùnrin ò ní jí lójúmọ́ kó má fi ìhòhò rẹ̀ hanlẹ̀. Bóbìnrin bá jí lójúmọ́, obìnrin ò ní jí lójúmọ́ kó má fi ìhòhò rẹ̀ hanlẹ̀. Báyìí kí wọ́n fi hàn. Alẹ́ là á lò nígbà tá a bá fẹ́ sùn. Ó gbìyànjú o, ẹnu la fi pọnlá, á wá sùn. Ọlọ́run ó ṣe ìyanu. Iṣẹ́ tó jẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ máa bi mí pé kíni sẹ́rí àṣírí kan wà níbi nǹkan tó bá jẹ́ nǹkan géèmù. Mo ti rọ́pọ̀lọpọ̀ eléyìí táwọn èèyàn ti fi sílẹ̀, èmi gan ti fi sílẹ̀, tó jẹ́ pé látìgbà tí mo ti fi èèyàn bíi 3 ló sọ fún mi pé ó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tèmi gan ṣe fún kò rí bẹ́ẹ̀. Nínú àwọn tí mo ṣe fún bọ́n ṣe pọ̀ tó, èèyàn 3 ló sọ fún mi pé ó rí bẹ́ẹ̀. So ṣé oògùn yẹn ni ò jẹ́ ni? Rárá, kìí ṣe pé oògùn yẹn ni ò jẹ́. Oògùn jẹ́ àṣírí tó pamọ́ púpọ̀ nítorí àwọn ẹlẹ́nu rẹ́sọ̀, àwọn tí wọ́n máa sọ̀sọ́kúsọ. Oògùn tá à ń pè lóògùn àṣírí ni. Àṣírí ni tó o bá pa kí ni wọ́n ní wọn kì í jẹ iná. Tó o bá pa tó jẹ́ nínú ilé ẹ tí ò sẹ́nìbọ̀dì tó mọ̀, kò sí nǹkan kan tí ó ṣe ọ́. Ṣùgbọ́n tó o bá sọ síta pé o jẹ nǹkan báyìí ló mọ̀ fẹ́ jẹ, nǹkan báyìí ló mọ̀ fẹ́ jẹ, ó lè yíwọ́. Nítorí náà, n tán ń pè láṣìírí n tó pamọ́ púpọ̀ ni. Ọ̀nà tí tèmi sì rèé, mi lọ́nà míì. Ìdí kìí ṣe pé níṣẹ́ mi o, àgbẹ̀lẹ̀ mi o, ṣùgbọ́n sẹ́mọ̀ ojú ọ̀nà tí èèyàn ń tọ̀. Tó bá ṣe kan tó kù díẹ̀, o gbọ́dọ̀ wá míì tí wàá fi replace tó máa jẹ́ kínní. Tó bá ṣiṣẹ́ fẹ́yàn 10 tí èèyàn 8 bá ti ń sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí, ó ti dà. Ẹ mọ̀ pé àwọn àṣírí tá à ń fílẹ̀ yìí, àwọn kan ti lò nígbà kan tó dẹ̀ rí bẹ́ẹ̀ fún wọn. Láwọn àṣírí tá à ń fi sílẹ̀, àwọn kan ti lò nígbà kan, ṣùgbọ́n nígbà náà sẹ́mọ̀, ṣé ká sọ pé àṣírí wà ń bẹ̀ dáadáa ju ìsìn lọ. Ní ìsìn yìí ó ti tàn kálé, ó ti tàn kákó.
Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tó jẹ́ ni. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tèmi aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́. Ó wà o, ó wà o. Àṣírí kan tá a fi du nǹkan fẹ́ fi sílẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí yìí, ó dáa púpọ̀ gan. Àṣírí tí mo tún mẹ́nu báyìí, ẹ lè lò mọ́ àṣírí tí mo fi sílẹ̀ tán ní tí mò ń fi sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo ti sọ̀rọ̀ yìí. Ẹ lè lò mọ́ láṣírí géèmù. Tẹ́ ẹ kọ́kọ́ fi ọṣẹ yẹn wẹ̀. Ọlọ́run ó gbàdúrà wa.